Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tèní? Wọ́n ní Kábíyèsí, wọ́n ní wọ́n ra ilé 6 estates, wọ́n rà fún àwọn olórí láti move lọ sí ibẹ̀. Ẹ mọ̀ pé ó ti tó bí ọdún kan ní ìsìn tí Kábíyèsí ti ní kí wọ́n ra lé, tí wọ́n ra lé tó jẹ́ pé gbogbo àwọn olórí yìí wọ́n sọ pé àwọn ò ní kúrò nínú palace, especially àǹtí wa R àti sisi wa M. Wọ́n ní àwọn ò ní kúrò nínú palace o, wọ́n ní palace làwọn máa retire sí. Kábíyèsí ra, wọ́n ní wọ́n ra ilé yẹn, wọ́n ní estate ni, wọ́n ní wọ́n rà fún àwọn olórí. Wọ́n ní àwọn ilé yẹn ní gáràjì tiwọn, ó ní compound tiwọn, kọ́kàn gbé mọ́tò wọn wọbẹ̀ ni, oníkálukú dẹ̀ wà láàyè. Ṣùgbọ́n bí a ṣe ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn, wọ́n ní jubilation lọ nínú palace o, ìpè láti ra ilé yẹn fún àwọn olórí. Ẹ̀yin èèyàn lè rí pé oríire ńláǹlà ní fún Kábíyèsí nítorí gbogbo wàhálà àti nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace. Ẹ̀yin èèyàn lè ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola, kò yí padà o. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn tẹ́ bá ti subscribe, ẹ subscribe. Kí lẹ̀ ń dúró ṣe? Ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé, a ṣe advert lọ́lọ́kan-ò-jọ̀kan lórí channel yẹn, kan sí wa ní masholagistv@gmail.com. lẹ́ẹ̀kan sí masholagistv@gmail.com. Tẹ́ bá ti send email sí wa, a máa respond sí yín. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní Kábíyèsí ra ilé ńláǹlà fún àwọn olórí. Wọ́n ní ṣe ni gbogbo inú àwọn tó ń gbénu palace ń dùn o, ìpè Olúwa ṣeun o. Wọ́n ní Kábíyèsí ò jẹ́ kán fura o. Wọ́n ní gbogbo nǹkan tí Kábíyèsí ń ṣe, wọ́n ní wọn ò sọ fún wọn. Wọ́n ní Kábíyèsí ń gbé ìgbésẹ̀ wọn, gbogbo bí wọ́n ṣe ń halẹ̀, tí wọ́n láwọn ò ní move kúrò nínú palace, tí wọ́n ní àwọn ò ní jáde kúrò nínú palace, inú palace làwọn máa retire sí. Wọ́n ní Kábíyèsí ò sọ nǹkan kan fún wọn o. Wọ́n ní ṣe ni Kábíyèsí ń wò wọ́n, wọ́n dẹ̀ ń ṣe nǹkan tó yẹ kán ṣe, wọ́n ń ṣe lọ. Wọ́n ní eventually, wọ́n ní ìgbà tí Kábíyèsí sọ fún, tán announce ẹ̀ pé ilé ti dúró fún wọn o, kí gbogbo wọn kẹ́rù wọn, kán lọ mú ibi tán bá fẹ́. Wọ́n ní they were shocked. Wọ́n ní wọn ò believe ẹ̀. Ẹ̀yin èèyàn lé, mo ń sọ fún yín, allege ní gist yìí. Mi ì bá Kábíyèsí gbé inú palace o. Nǹkan tá a gbọ́ la wá torchlight sí fún yín. Wọ́n ló yà wọ́n lẹ́nu nígbà tí Kábíyèsí announce wípé ilé ti ready o, kí gbogbo wọn kí wọ́n máa move ẹrù wọn lọ sí ilé tí àwọn rà fún wọn. Wọ́n ní ó yà wọ́n lẹ́nu, wọ́n ní they were shocked. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ wípé Queen Naomi sọ fún Kábíyèsí pé àwọn ò ní ever fún Kábíyèsí ní ọjọ́ kan mọ́ nínú ayé àwọn tí Kábíyèsí ò bá gbégbèsè. Kíá ni bàbá wa fòdìde, ni wọ́n fòdìde, ni wọ́n tètè ń gbégbèsè lórí ọ̀rọ̀ yẹn. Kábíyèsí wà very intelligent o. Àwa yìí gan àmọ́ pé Kábíyèsí ti ní plans fún àwọn olórí. Àmọ́ ẹ mọ̀ pé ìgbà kan ni àwọn ẹ̀dà ní pé kí wọ́n lọ wó ayaba quarters, kí wọ́n fi kọ́ estate fáwọn olórí. Wọ́n ní Kábíyèsí ní láyé kò jọ. Àwọn olórí dẹ̀ ní, especially àǹtí wa M àti R, wọ́n fẹ́ ra lé. Wọ́n ní láyé àwọn ò ní jáde nínú palace. Ṣùgbọ́n wọ́n nínú àwọn ayaba dùn, wọ́n nínú àwọn family Kábíyèsí dùn pé àwọn á ní sinmi o, àwọn á ní sinmi o. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní so right now Kábíyèsí ti sọ fún wọn, wọ́n fún wọn ní 48 hours kán tètè bẹ̀rẹ̀ sí kó ẹrù wọn kíákíá, kán tètè bẹ̀rẹ̀ sí kó ẹrù wọn. Wípé ẹni tí ò bá kó ẹrù ẹ̀ báyìí, wọ́n máa bá fa trailer tó máa wá bá kó ẹrù ẹ̀ ni o. Ẹ̀yin èèyàn lé, bá ṣe gbọ́ nìyẹn, la ní ká mú wá fún yín.
ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí ṣe sùúrù tó fún àwọn olórí yìí láti ọdún kan ní ìsìn ni kábíyèsí ti ń sọ fún wọn kán lọ ra lé tán yarí tán láwọn ò ní kó nu pálásì o, àwọn ò níbi táwọn á ń lọ o, àwọn ò ní ra lé o. So èyí ló jẹ́ kí kábíyèsí gbé ìgbésẹ̀ tí kábíyèsí gbé. Mo dúpẹ́ lọ́wọ́ yín o fún gbogbo àdúrótì yín lórí channel yìí, ẹ̀yin èèyàn mi. Mo dẹ̀ ń kí àwọn mùsùlùmí tí wọ́n wà nínú àníyàn. Ọlọ́run Elédùmarè gbogbo ẹ̀dùn ọkàn yín pátápátá ló máa jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run pẹ̀lú àwẹ̀ tẹ̀ ń gbà yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, obìnrin, ọmọdé àtàgbà. Ẹ ṣé fún bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ̀ ń share, tẹ̀ ń like lórí channel yìí. Ọlọ́run Elédùmarè á bá mi gbé ọwọ́ yín sókè o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní wálẹ̀ láìláì. Please share this video, like and subscribe. God bless you all.